Africa Content TV. Esi ọlọ́wọ́ ọba. Súnmọ́ ìpínlẹ̀ kí wà lórí wọn. Ìpínlẹ̀ kí wà ọmọ òṣèré nílò. Èyí là ń ṣe ọdún mẹ́ta. Èyí là ń ṣe 3 years. Tí màmá pa sí màá tó kú. Èyí lọ́mọ ní orí tó bá kú ìbúra màmá gbogbo apáta. Ló pọ́dún mẹ́ta o. Ìyá mi àní jáàtù gbọ́dọ̀ fọ́ọ̀nù kẹrin. Ìyá máma Paso. Bàbá Alábí àbábà yìí ojúbọ. Wọ́n ṣàdúrà lọ́mọlé láwọn ilé Paso wọn. Ṣùgbọ́n mo ti gbé yìí sí gbé fáránsì. Ó ti tó sí méjì ìgbé tó wọ̀. Ìyẹn lásàlẹ̀ ìjọba. Lọ́ sọ fún wọn àwọn tó jẹ́ tẹ̀mí sọ fún. Wọ́n ní lẹ́yìn ẹ̀rọ fáránsì. Bàbá Paso máa pé 3 years. Tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ní ṣe èdè o, mo gbọ́dọ̀ tí ó ní ìṣẹ̀lẹ̀ ní káyé. Mo fẹ́ aláàánú bá àtẹ ṣàdúrà. Ẹni tó lọ sínú ọyẹ máa ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní bàbá o, ọ̀nà tí ó tó fẹ́. Ẹjọ́ ní sábà sọ ọ̀dọ́. Lábọ́tọ̀ òní máa bá o, ṣọba òní máa bá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní bàbá o. Ọlọ́wọ́ mo rí ní òkú, ìyá mú bá gbọ́gbọ́ òsì. Ìyá mú bá gbọ́gbọ́ òsì òsì ọ̀láyé wọn. Ìyá máa ní jáde láti. Láti lọ́mọ tàbí à. Ọkọ̀ tábídó, bàbá tóbi láti òsì ọ̀hún. Ọlá àpapọ̀ àwọn yẹn bá àfọ̀rún dábàá máa Paso, káàsọ̀ ní mẹ́ẹ̀ká lè ní wọn. Àbí Jásù gbogbo rẹ̀ ọmọdé Paso. Ṣẹ́wọ́n ní tó wà lókè tó bá ti ní bàbá, kò sórúkọ tí wọ́n ò ní sọ wọ́n. Ọjọ́ tàbí dákú múra àwọn ọmọ Paso, tí mo ní sára wọn ọ̀dà pé sí o. Ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ẹnu. Ṣẹ́wọ́n ní tó wà lókè tó bá ti ní bàbá, kò sórúkọ tí wọ́n ò ní sọ wọ́n. Ọjọ́ tàbí dákú múra àwọn ọmọ Paso. Tí mo ní sọ́rọ̀ àwọn ọba àgbà sí o, òun lásẹ̀lẹ̀ ẹ̀jọ̀ wọn bá bẹ̀rẹ̀ ẹnu. Bàbá Paso pọ́dún mẹ́ta lónìí. À ń ṣèrántí ó tó bá jẹ lọ́rùn kẹ bàbá ọjọ́. Ẹbẹ̀ yẹn ó Paso. Ẹgbẹ́ òdìdí bọ́lá ọ̀rọ̀ ìmọ̀ àṣì oníwá. Ọmọ tí oní máa ka, ìwọ̀n ní ti ìjọ bí wọ́n. Yọ́ máa kí wọn bá a sí. Àjíbọ́lá láàbẹ̀ka ẹkùn náà tẹ̀lé. Bàbá àwọn pọ́dún mẹ́ta o. À ń ṣe elédè o. Lẹ́yìn tó múra àti àdìgbà ọjọ́. Àtàyígbà tù ìyá. Aṣọ́kùnrin tù. Orí tó bá ìgbà ọlọ́run. Àdìgbà ọlá ọlọ́run. Pàṣípọ́ lọ bá bàbá ẹ̀. Wọ́n táyé bá tù láti rí rẹ̀. Àtàyé bá tù láti rí rẹ̀. Ọmọ ìṣẹ̀lẹ̀ bá bẹ̀rẹ̀ jù ọ̀dẹ̀ bá bá. Ọmọ ṣe tí ó ti ìlàjú lọ́fẹ́ ọ̀. Ọmọ ọdẹ tí ó ti ìgbà sí. Ẹni tó fẹ́ràn lọ máa ṣe tí ó ti ìlàjú tó bọ̀. Ẹni tó bá dìbò iná ńlá ẹ̀jẹ̀ àṣẹ tí ó ti ìjára ọ̀rọ̀ fẹ́ràn. Ẹ bá fi rí ẹ lọ bí owó ní gbàgbà kíkà òun máa sọ tí ó ti.
ẹ bá mi tí ó dábọ̀ ni wọ́n ní ká àpẹjẹ wọn. Torí pé ká má fẹ́ mi rárá o, a lè má lè gbà. Ẹ̀sìn kìí tẹ́ bá fẹ́ mi lára o, a lè má lè gbà o. Tẹ́ bá fẹ́ àwọn mi. Ṣùgbọ́n tẹ́ bá dá sí mi o, ó máa sọ̀rọ̀. Tẹ́ bá fẹ́ kí ẹ̀sìn òbí tẹ́ bá dá sí mi. Ó tẹ́ bá bù mí jù tẹ́ bá bá ṣe mi o, a máa jà. Tẹ́ bá fi ṣẹ́ mi ṣe, a máa jà. Torí wèrè náà fi ń wo wèrè. Èèyàn ló fi mọ èèyàn. Àwọn ìka ló fi mọ ìgbà. Oníbàjẹ́ jẹ́ kí n mọ̀ bàjẹ́. Ọlọ́sì lọ́rẹ́ ọlọ́sì. Ọlọ́fọ̀ lọ́rẹ́ ọlọ́fọ̀. Wèrè ló fi mọ wèrè. Wèrè la fi wo. Wèrè la fi wo. Èèyàn la fi mọ èèyàn. Èèyàn la fi mọ. La fi mọ. Ẹ̀ tí lè ṣe ẹ bá mi sọ lọ́gà. Ẹ bá mi sọ lọ́gà. Ẹjọ́ sọ ọ̀gá wa ṣe ń bínú ẹjọ́ kìkì tó wà lọ́ba gbogbo àrùjá pọ̀. Ẹ má jẹ́ bọ́ ọdún mọ́tò bẹ̀rẹ̀ sí i láyé. Ẹ má jẹ́ ọdún mọ́tò fọ́rẹ́sìn. Ẹjọ́ ìṣeré bí ẹ̀ tó ti ẹ̀ pé 30 minutes bẹ́ẹ̀ tó ná. Every minute 15 minutes sí. Kí n fi bìí nípa àbá sí. Torí bí a bá ti ná àwọn tí ó náwó ẹjẹ́ kan ẹ̀gbọ́n ẹni bá sí. Ẹjẹ́ nǹkan ilé ẹ̀sìn fún ọ. Ìyẹn lọ ṣe ń gbọ́ àlejò ọmọ òṣèré ìdánwò Yẹ́sùn kò ti dáná náà lórí àdó. Ọ̀rọ̀ rẹ̀ bí mi lọ. Àbáyé aláàlá yìí ọ̀tún àwọn. Èmi ọmọ báńsì ni wọ́n bẹ̀ mí. Ẹgbẹ́ ọ̀sán sí kọ́tún sí mọ̀ náà gẹ̀gẹ̀ wá sọ̀rọ̀ ní ìtàrí lórí. Èyí lọ́dọ́dọ́, ó bá máa ń dọ̀ọ́lá. Ọlọ́dọ̀ ìlànà àbálẹ̀ ilé ìsìn àrẹ̀lẹ́ ìrìn táìkọ̀rẹ̀ sí ìlú ìsìn ọjọ́ jẹ́ ìyẹn.
Bàbá tí wọ́n ṣe é ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ọkùnrin bá bá lẹ́jọ́ bẹ́ẹ̀ ni o.